doorstep. Mo kí wa pé a kú ìdájí, a kú òní ọjọ́ ajé àfilé ẹnìkọ̀ọ̀kan wá sí ibùgbé. Àánú Elédùmarè kò ní fẹ́ ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀. Ọlọ́run yóò wọlá nú oṣù ààwẹ̀ àti Kristẹni àti Mùsùlùmí òdodo tí a wà nínú rẹ̀ yìí. Yóò jẹ́ kí a borí àwọn ọ̀tá nílẹ̀ kóòtù jíire. Mo kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin màmá jákèjádò àgbáńlá ayé níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà nírú àkókò yìí. Mo gbàládùá pé lágbára Elédùmarè, àánú Ọlọ́run kò ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀. Koiki Media, bringing the world closer to your doorstep. Tí a bá wo ojú amóhùnmáwòrán yìí, a ó rí pé ta ló kàn, ta ló mẹni tó kàn, ta la mọ̀ tó kàn. Ọ̀rọ̀ tó pọ̀ wà ńbẹ̀, ọ̀rọ̀ tó pọ̀ ó wà nínú ẹ̀ púpọ̀ dáadáa. Ṣùgbọ́n kí a tó lọ síwájú sí i, mo fẹ́ kí ọ̀gá wa olùléṣẹ́ yìí, ọ̀gá wa Ọláyọmí Kóìkí, mo kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ṣe ní òrèkóòrè torí kí etí gbogbo ọmọ kóòtù jíire kó má bàa dì. Mo gbà ládùúrà pé iléeṣẹ́ yìí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Tí a bá wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àkókò tí a wà yìí, a rí pé ìṣẹ̀lẹ̀ tó lágbára ni. Ta la mọ̀ tó kàn, ta la mọ̀ tó kàn. Odidi ọba aládé, mo tọrọ gáfárà lọ́wọ́ gbogbo wa pé láti ọjọ́ ìjẹta ni a ti fẹ́ jáde láti ṣètò yìí, ṣùgbọ́n ní agbègbè wa níbi tí a bára wa náà ló fa nẹ́tíwọ́ọ̀kì tí ò dára. Òun ló jẹ́ kí a jáde nírú àkókò yìí pé àkókò tí a rí pé nẹ́tíwọ́ọ̀kì náà ṣe kíni ó sì dára díẹ̀, òun la fi jáde láti mú ètò yìí wá sórí ayélujára, sórí afẹ́fẹ́. Tí a bá wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, a rí pé nǹkan tó lágbára púpọ̀ ni tó sì yẹ kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ kóòtù jíire kí a ronú lé lórí. Ẹ jẹ́ ká wo kábíyèsí ọba aláyé tí àwọn báńdíìtì tí wọ́n ṣekú pa. Ṣé agbára ni ò sí? Àbí kí la fẹ́ sọ pé kò sí lórí ìrìn àjò yìí tí ikú fi mú bàbá lọ látọwọ́ àwọn báńdíìtì? Ìdí nìyẹn tá a fi sọ pé ta la mọ̀ tó kàn. Ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin kábíyèsí wa láti jọ jíròrò, láti pètòpèrò, láti ṣèpàdé tó yanrantí. Ẹ rí i pé gbogbo ìgbà náà ni à ń kéde eléyìí fún wa tí a sì ń pariwo sétí wa láti lè jẹ́ kí ètò ààbò kó nípọn, kó múnádóko. Ètò ààbò tó múnádóko ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin kábíyèsí wa pé ọgbọ́n wo la fẹ́ dá nígbà ìwáṣẹ̀. Ẹ mọ̀ bí àwọn baba ńlá wa ṣe ń ṣe, bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà tí ẹ sì bá nígbà ìwáṣẹ̀. Ètò ààbò kò mẹ́hẹ. Níbo ni ètò ààbò sì ti ń wá? Lóòótọ́, tá a bá sọ pé ètò ààbò ó wà lọ́wọ́ gbogbo wa, ètò ààbò ó wà lọ́wọ́ gbogbo wa, ìjẹ́ gbogbo wa náà la sì ń mú ètò ààbò yìí lọ́kùnkúndùn. A rí i pé ètò ààbò tó mẹ́hẹ ló mú kí àwọn báńdíìtì kí wọ́n mọ wọlé lọ ká odidi ọba aládé mọ́ orí àpèrè rẹ̀ láti lọ yanjú ẹ̀, láti lọ gba ẹ̀mí lẹ́nu ẹ̀. A rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òwe ló ń pa fún ni. Ìdí nìyí tí a fi ń sọ fún gbogbo àwa tí a jẹ́ kábíyèsí, tí a jẹ́ olórí ìlú kọ̀ọ̀kan pé ẹ jẹ́ kí ètò ààbò kó gbéra sọ. Ètò ààbò tó mẹ́hẹ ẹ jẹ́ kó gbéra sọ. Ẹ má jẹ́ kí a wo ìrìn àjò ipò owó tí a wà lákòókò yìí
torí pé nǹkan tó ń ṣe ìrìn àjò tó mú kí ikú máa wọlé pa wá lákòókò yìí òun náà leléyìí. Kí ni ohun tó mú kí ètò yìí kó máa rí báyìí? Òun ni pé ìfẹ́ owó tí a ti ní, ìfẹ́ owó tí a ti ní, tí ẹ̀yin baba ńlá wa ti ní, tí ẹ̀yin ọlọ́lá wa ti ní, tí ẹ̀yin alágbára wa ti ní. Ìfẹ́ owó yìí òun ló ń ṣe ikú pa wá. Ẹ wá jẹ́ á wò ó, a rí i pé tá a bá wò ó nínú ọdún yìí, a ṣẹ̀ṣẹ̀ wọ ọdún tuntun nínú oṣù 12, oṣù kejì náà là ń lò lọ yìí, tó ń parí lọ yìí. Ǹjẹ́ a lè ka iye ẹ̀mí tó ti sọnù? Ǹjẹ́ a lè ka iye ẹ̀mí tó ti sọnù? Kí ló mú kí ẹ̀mí sọnù? Nítorí pé ètò ààbò ó mẹ́hẹ. Ètò ààbò tó mẹ́hẹ òun náà ló ń ṣekú pa ọba aládé nínú lórí àpèrè rẹ̀. Ètò ààbò tó mẹ́hẹ náà ló ń ṣekú pa mẹ̀kúnnù lọ́nà iṣẹ́ rẹ̀. Ètò ààbò tó mẹ́hẹ ló ń ṣekú pa mẹ̀kúnnù lọ́nà oko, ló ń ṣekú pa àgbẹ̀ lọ́nà oko. Ìdí nìyí tí a fi ń ké sí ẹ̀yin bàbá wa pé ẹ jáde kẹ́ ẹ ṣèpàdé àpérò. Ẹ ṣèpàdé àpérò nígbà ìwáṣẹ̀ kò rí báyìí. Kí ló wá dé tó fi jẹ́ nígbà àkókò títí yín náà ni ètò ààbò mẹ́hẹ? Ìdí nìyí tí a fi ń sọ fún wa pé ẹ jọ̀wọ́ ẹ̀yin bàbá wa, a tún rọ̀ yín ni. Ìdí tá a fi kọ síbẹ̀ nìyẹn pé ta la mọ̀ tó kàn. Ẹ̀yin náà jẹ́ àgbéyẹ̀wò. Ẹ̀yin àgbà náà lọ́lọ́bọ̀, ẹ ní ààbò ọ̀rọ̀ ó tó fólóye fọlọ́gbọ́n. Ẹ jẹ́ wá padà sí ọ̀dọ̀ àwọn olórí wa nínú ìjọba. Ẹ̀yin gómìnà wa nípínlẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjíire, ìpínlẹ̀ 6 tí a mọ̀ pé ilẹ̀ Kóòtù Òjíire ni. Gbogbo ẹ̀yin gómìnà wa, ẹ má fọwọ́ lẹ́rán. Ìfọwọ́lẹ́rán yín kò kàn mí, kò lè dọ́dọ̀ mi. Kò nítumọ̀ rárá àtọ́. Ìdí nìyí tí ò fi nítumọ̀ ni pé àwọn tẹ̀ ń ṣèjọba lé lórí, tẹ̀ ń gba owó lé lórí, àwọn náà ni ikú ń wọlé mú lọ níṣojú ẹ̀mí yín. Àwọn náà ni ikú ń wọlé pa níṣojú ẹ̀mí yín. Ẹ jẹ́ á wò ó, ẹ wo iye ẹ̀mí tó sọnù ní Káyàmọ́, ẹ wo iye ẹ̀mí tó sọnù l'Óǹdó, ẹ wo iye ẹ̀mí tó sọnù káàkiri nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ wá sọ fún wa pé àwọn ẹ̀mí tó ń sọnù wọ̀nyí, ìjẹ́ ó jẹ́ inú dùn fún yín kírú ẹ̀mí báyìí kó mọ sọnù láwùjọ Kóòtù Òjíire? Ẹ dákun, a rọ̀ yín, a ó tún máa bẹ̀ yín náà ni títí ìgbà tí Ọlọ́run yóò fi fún yín ní okun àti agbára láti lè ṣe kíni, láti lè jẹ́ kí ètò ààbò kó yanrantí, kó múnádóko nílẹ̀ Kóòtù Òjíire. Bàbá wò ó, lákòókò tá a wà yìí, kò sí oorun mọ́, oorun àsùnpìyè kò sí, pàápàá jùlọ ká tiẹ̀ tó wá sọ pé bóyá ààwẹ̀ wà ń ta, ká tó sọ pé ààwẹ̀ wà pé à ń jí sàárè. Oorun àsùnpìyè kò sí, bèlè ń tà sí pé ààwẹ̀ tún wá wà. Bí ààwẹ̀ ṣe tún wá wà yìí náà, inú ìbẹ̀rù náà ni ọ̀pọ̀lọpọ̀ wà. Ẹni tó fẹ́ dáná oúnjẹ sàárè tó jẹ́ pé nígbà kan báwa náà tilẹ̀ kéré yìí, odidi àkókò sàárè báyìí, àwọn èèyàn ti gbé ìlú lóríṣiríṣi orin tí wọ́n ti mọ̀ kọ káàkiri gbogbo àdúgbò. Ẹ jí sàárè, àsìkò sàárè ti tó, sàárè ti tó, sàárè ti tó, sàárè ti tó, tí wọ́n tún mọ wọjúlé sójúlé, táwọn yóò tún mọ fún wọn ní ẹ̀bùn lóríṣiríṣi.
Ìjẹ́ lónìí, ǹjẹ́ irú ẹ̀ ń ṣẹlẹ̀ mọ́? Kí ló mú kí irú ẹ̀ kó mọ́ ṣẹlẹ̀ mọ́ lónìí? Ìbẹ̀rùbojo ni. Ó wà látọwọ́ ẹ̀yin gómìnà wa, ó wà látọwọ́ ẹ̀yin adarí wa, torí pé tó bá ṣe pé ibi tí ètò ààbò tó yanrantí tó múnádóko, a rí i pé nǹkan tá à ń sọ nípa ìrìn àjò ààwẹ̀ pé ẹ̀jísàrè yìí yóò sì mọ̀ ṣe kíni, yóò mọ̀ tẹ̀síwájú. Àìsí ìfẹ́ láàrin ọmọ kóòtù òjíire ó mú kí ètò ààbò kó mẹ́hẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí wa, ẹ̀yin gómìnà wa nílẹ̀ kóòtù òjíire, àkókò nìyí láti lè jẹ́ pé kí ẹ ṣe kíni, kẹ́ ẹ dira yín ní òṣùṣù ọwọ̀. Ẹ jẹ́ n wá padà báyìí. Kábíyèsí tó dolóògbé tó wàjà látọwọ́ àwọn báńdíìtì, ṣé agbára ni kò sí? Àbí ipò ni ò sí? Àbí owó ni ò sí? Bá a ti gbọ́, a gbọ́ ipa akitiyan tí bàbá náà ṣe lójú ogun kó tó di pé ẹlẹ́mìí gbẹ̀mí ẹ̀. Tó, kí ni mo wá fẹ́ fàyọ níbí? Òun ni pé bóò ni àwa tá a jẹ́ mẹ̀kúnnù gangan àti fẹ́ ṣe kíni, àti fẹ́ kún fún àdúrà. Àdúrà ṣe pàtàkì. Ìdí nìyí tí a fi sọ pé ètò ààbò ó wà lọ́wọ́ gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ wa a ti yan àdúrà tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò rí àdúrà gẹ́gẹ́ bí agbára tó lè mú kí ààbò kó wà lórí wa. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò rí àdúrà gẹ́gẹ́ bí nǹkan ìjagun nígbà tí ogun bá dé. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò rí àdúrà pẹ̀lú ààwẹ̀. Ẹ̀rí àkókò tá a wà yìí, àkókò tí ó yẹ kí oníkálukú wa ká bọ́ sínú ìrònú, ká bọ́ sínú àdúrà, ká gba ààwẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń sọ fún wa. Àwọn tó jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, láwọn tí Ọlọ́run pè, láwọn tí Ọlọ́run yàn, tí èyí sí àwọn pàǹdà, tí èyí sí àwọn ohun tá a fẹ́ jẹ náà là ń wá kiri. Ìdí nìyí tí a fi ń sọ pé ètò ààbò ó wà lọ́wọ́ gbogbo wa. Ṣé rí eléyìí tí mo mẹ́nu bà yìí, odidi tọ́pìkì kan ni. A ó sì padà wá lórí ẹ̀. Ta ó sì wá ṣiṣẹ́ lórí ẹ̀ wípé àdúrà pẹ̀lú ààwẹ̀ ó tó fún jagun, ó sì ń ṣẹ́gun. Torí pé tí a bá ní oore ọ̀fẹ́, ìwọ̀nba péréte àdúrà tí oníkálukú wa sì ń gbà, ó sì tún jẹ́ kí ìrìn àjò àwọn báńdíìtì yìí kó sì máa dínkù. Mo wá ń rọ gbogbo wa pátá, lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà, wípé àkókò tá a wà yìí, àkókò àdúrà láti fi jagun ni. Gbogbo wa la ní láti ṣe kíni, a ní láti gba àwẹ̀. A ní láti gba àwẹ̀ torí ká mọ́ bá gba àwẹ̀. A ní láti gbàdúrà torí ká mọ́ bá gbàdúrà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wàlíì Ọlọ́run, ẹ̀yin wòlíì Ọlọ́run, àtúnbẹ̀ yín, àtúnrọ̀ yín, à ń rí ipa àdúrà yín lórí ilẹ̀ kóòtù òjíire. Àtúnwá fẹ́ kẹ́ ẹ tún tẹ̀síwájú. Elédùmarè tó gbé yín kalẹ̀, tó yàn yín, kò ní padà lẹ́yìn yín. Àwa tí àwa jẹ́ wàlíì Ọlọ́run náà, gbogbo wa náà ni wàlíì Ọlọ́run. Kò sẹ́ni tọ́lọ́run dá, tọ́lọ́run ò yọ̀ǹda fún wípé agbára tí mo fi fún ọ lélẹ́yìí. Kò sẹ́ni tọ́lọ́run ò yọ̀ǹda fún wípé ipò tí mo yàn sí láti lè fi kó àwọn ọmọ ìyá rẹ kúrò lóko ẹrú ni. Ẹ wo Mósè, tí Ọlọ́run yan Mósè láti kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò lóko ẹrú nínú ìgbèkùn ọba Fáráò.
bẹ́ẹ̀ náà ni Ọlọ́run yẹn ẹnìkọ̀ọ̀kan wa náà lónìí láti lè kó ipa. Irú ipa wo nìwọ ní láti kó láti lè jẹ́ kí o lè yọ àwọn ọmọ ìyá rẹ kúrò nínú ọ̀gbun, nínú ọ̀fìn ayé tá a wà yìí, nínú kòtò ikú tí a wà yìí, nínú ìdààmú tí a wà yìí? Ipa wo náà ni ìwọ gangan fúnra rẹ náà ló ń kó? Ṣé ipa kí àwọn ọmọ ìyá rẹ gbé sínú ogun ni, àbí ipa kí àwọn ọmọ ìyá rẹ bọ́ kúrò nínú ogun? A ò ní gbára wa lákòókò nítorí nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wa ń bí, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé a ti rí ètò yìí mú wá nírú àkókò yìí. Ara ohun tá à ń sọ náà rèé. Kí ló mú kí nẹ́tíwọ̀kì mọ orí ségesège báyìí bí kò ṣe pé láti ara ìwà ìbàjẹ́? A wá rọ̀ ẹ̀yin kábíyèsí wa lẹ́ẹ̀kan sí torí pé ìgbà tá à ń ké, pàápàá jùlọ tí bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá ń ké nígbà náà lọ́hùn-ún, tí ò tí ì pẹ́ tí ò tí ì jìnnà, gbogbo wa là ń kọ etí ikún, là ń sọ pé kí lọmọdé yìí ń sọ yìí? Ọ̀rọ̀ ò sí lẹ́nu ẹ̀, ìwíkùwí ló ń wí, ìsọkúsọ ló ń sọ. Ẹ wá jẹ́ á wò lónìí, ìsọkúsọ àti ìwíkùwí òun náà ló mọ̀ délẹ̀ yìí o. Ìsọkúsọ ọ̀gbà yẹn lọ́hùn-ún pé ẹ̀yin bàbá wa ẹ kọjú sí wa, ẹ jẹ́ kí ojú yín kó ríran rí nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tó ń bọ̀ wá, tó bá sì dé yóò kàn alágbára, yóò kàn olówó, yóò kàn ọlọ́lá, yóò kàn mọ̀kúnnù. Ẹ wá wò ó, òun náà ló wá dé yìí. Ta ni ò tí ì wá kàn báyìí? Ṣólówó ni ò tí ì kàn ni, àbí alágbára ni ò tí ì kàn? Ṣé mẹ̀kúnnù ni ò tí ì kàn ni, àbí ta ni ò tí ì kàn báyìí? Ẹ jẹ́ á sọ ẹni tí ò tí ì kàn. Ẹni tí ò bá kàn, tírú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nírú àkókò yìí tí ò tí ì dọ́dọ̀ rẹ̀, ẹ jẹ́ kó ń tọ̀hún jáde kó wá wí pé kò tí ì kàn wọn. Bí báńdíìtì ṣe ń pa lọ́tùn-ún bó ṣe ń pa lósì yìí pé kò tí ì kàn wọn, ẹ jẹ́ á wí. Tó bá ní kò tí ì kàn ọ́, pé kò tí ì dénú yàrá rẹ, àbí kò tí ì dénú fámílì rẹ, àwọn ìran tí wọ́n ń pa yìí tó jẹ́ ìran Yorùbá, bíbí ìran rẹ ni. Ṣé kò kàn ọ́? Ìbéèrè nìyẹn. Ṣùgbọ́n ta la mọ̀ tó kàn lọ́la? Ìdí nìyí tá a fi kọ́ síbẹ̀ pé ta la mọ̀ tó kàn. Mo gbà á ládùúrà pé Ọlọ́run yóò wọ láàánú oṣù tá a wà yìí. Àbúrò ò ní kan nìkọ̀ọ̀kan wa. Ìbànújẹ́ ó kéré jù kò ní kàn wá láṣẹ Èdùmàrè. Ọba tí ń bá ni, tí jẹ́ pé òun náà ọba tó lágbára, torí pé ọba tó lágbára ni, ọba tó wù tó jẹ́ pé ó lè ṣe ohun tó wù nígbà tó bá wù ni. Òun ló ṣẹ̀dá wa, òun ló sì ṣẹ̀dá àwọn èèyàn tá à ń sọ nípa rẹ̀ yìí. Ó lágbára láti pa wọ́n run lójijì. Ṣùgbọ́n ìjẹ́ ìwà tiwa gangan fúnra wa, ìjẹ́ ó mú kí Ọlọ́run, kínú Ọlọ́run kó dùn sí ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ ìwà wa mú kí ní Ọlọ́run kó dùn sí ilẹ̀ Kòtò Jíire àbí ilẹ̀ àgbáyé lápapọ̀? Ibi tá ti mọ̀ pé àwa gangan fúnra wa náà la ṣe kíni, la mú kí Ọlọ́run kó mọ̀ ṣe kíni, kí Ọlọ́run kó kojú ojú kíkorò, kí Ọlọ́run kó ṣe kíni, kó kọ́ sí wa. Mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbàdúrà nínú oṣù tá a wà yìí, kí oṣù yìí kó tó kọjá lọ. Kí Ọlọ́run kó bojú wolẹ̀, kó ṣíjú àánú wò wá, kó gbà wá lọ́wọ́ àwọn ẹranko èṣù wọ̀nyí, kó mọ́ fi ènìyàn nà wá nípasẹ̀ mọ́. Àwọn tó yẹ ká mọ gbà ní àdúrà ni pé Olúwa, a bẹ̀ ọ́, ìwọ ló ṣẹ̀dá wa, a mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, ṣùgbọ́n a bẹ̀ ọ́, mọ́ fi ènìyàn nà wá mọ́, mọ́ fi ìran ènìyàn gẹ́gẹ́ bí àwa gangan fúnra wa tí o dá, mọ́ fi nà wá mọ́, mọ́ fi jẹ wá níyà mọ́.
eléyìí ó jẹ́ pọ́ǹtì kan tí a gbọ́dọ̀ mọ́ fi sínú àdúrà wa. Nítorí pé báńdíìtì ènìyàn ni wọ́n, àwa tí wọ́n ń pa nípakúpa náà ènìyàn ni wá, ìṣẹ̀dá Ọlọ́run jọ ni gbogbo wa. Ṣùgbọ́n tá a bá wò ó pé kí ló ń ṣẹlẹ̀ tí àwọn báńdíìtì wa fi lágbára tó báyìí, ọ̀pọ̀lọpọ̀ wa la ó kọjú sí ọ̀dọ̀ àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ ni a lè sọ bẹ́ẹ̀ pé láti gé àwọn ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá gangan fúnra wa, ẹ jẹ́ ká wo iṣẹ́ ọwọ́ wa wò. Ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ tí àwa náà ń gbé lórí ilẹ̀ tí Ọlọ́run dá. Ìjẹ́ inú Ọlọ́run dùn sí ìwà tí oníkálukú wa ń wù? Ìjẹ́ inú Ọlọ́run dùn sí ipò tí àwọn ọba wà lónìí? Ìgbà tí Ọlọ́run gbé àwọn ọba kalẹ̀ pé ẹ mọ̀ ṣe olórí lórí àwọn ẹ̀dá ènìyàn tí mo dá fún yín, tí mo dá sábẹ́ yín, kẹ́ mọ̀ ṣe alákòóso wọn. Ǹjẹ́ bí Ọlọ́run ṣe gbé ipò yìí kalẹ̀ fún àwọn ọba wa lónìí, ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lò? Ǹjẹ́ bí Ọlọ́run ṣe gbé ipò kalẹ̀ fún àwọn gómìnà wa nílẹ̀ Kóòtù Òjìrè, ǹjẹ́ bí Ọlọ́run ṣe gbé wọn kalẹ̀, ǹjẹ́ bí Ọlọ́run ṣe yàn wọ́n tó ṣe ní kí wọ́n mọ̀ lò ó, ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lo ipò náà lónìí? Ìdí nìyí tó fi jẹ́ pé Ọlọ́run fi ṣe kíni, ó fi kojú kíkorò sílẹ̀ sí orí ilẹ̀ wa. Ìdí nìyí tí a bá fi ń sọ fún wa pé a ní láti bẹ Ọlọ́run nírú àkókò yìí, a ní láti bẹ Elédùmarè nírú àkókò yìí, kí Ọlọ́run kó ṣe kíni, kó bojú wulẹ̀, kó ṣàánú fún wa, kó dáríjì wá, torí pé a ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, a ti mọ̀ pé a ti ṣẹ̀. Níwọ̀n ìgbà tí a bá ti mọ̀ pé a ti ṣẹ̀ sí Ọlọ́run, a ní láti kúnlẹ̀, láti wólẹ̀ níwájú Ọlọ́run, láti bẹ̀bẹ̀ kí Ọlọ́run kó lè bá sí kíni, kó lè bá yí ọwọ́ ibi àwọn ẹranko èṣù. Àwọn ẹranko èṣù wọ̀nyí kò tó Ọlọ́run lù pa lẹ́ẹ̀kan, torí òun ló dá ẹ̀mí wọn, òun ló ṣẹ̀mí wọn. Bó ṣe ṣẹ̀mí àwa náà ló ṣẹ̀mí àwọn náà. Tó bá wu Ọlọ́run, ó lè ṣe kíni, ó lè gbẹ̀mí wọn lẹ́ẹ̀kan tá àti ẹ̀ ní gbòòrò wọn mọ́. Ṣùgbọ́n ọ̀nà wo la wá fẹ́ gbà tí Ọlọ́run ó fi ṣerú nǹkan báwọn yìí, bí kò ṣe pé kí àwa náà ká ṣe kíni, ká yí padà, bí kò ṣe pé kí àwa náà ká ronú pìwàdà wípé àṣé àwa gangan náà láti kó wàhálà síra wa lọ́rùn. Ìdí nìyí tí a fi ń sọ fún wa ní òwúrọ̀ yìí, nírú àkókò yìí, láti lè jẹ́ pé kí oníkálukú wa ká jọ wo ibi tí a ti ṣubú. Kò sẹ́ni tí ò ṣubú. Ẹni tó bá ní òun ò ṣubú, ẹ̀yin ọba ẹ ṣubú, ẹ̀yin gómìnà ẹ ṣubú, àwa mẹ̀kúnnù a ṣubú. Ṣùgbọ́n nígbà tí a wá ti dìde, a ní láti wò pé níbo ni a ti ṣubú, níbo ló kù díẹ̀ sí. Ìdí nìyí tí a fi ń sọ fún wa pé ta la mọ̀ tó kàn. Mo gbà ládùúrà pé àbúrò ò ní kàn wá o, ìdààmú ò ní kàn wá mọ́ o. Ọlọ́run yóò wọlá ní oṣù yìí, yóò bá wa rí gbogbo ibi lórí ilẹ̀ Kóòtù Òjìrè, yóò bá wa rí dànù lágbára Elédùmarè. Lẹ́ẹ̀kan sí, ètò ààbò ó ṣe pàtàkì fún gbogbo wa. A máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé ètò ààbò yìí, gẹ́gẹ́ bí a ṣe kọjú sí àwọn olórí wa, gẹ́gẹ́ bí a ṣe ń bá àwọn olórí wa sọ̀rọ̀, àwa gangan fúnra wa a ní ìrànlọ́wọ́ ara wa fún ètò ààbò. Àwa tá a jẹ́ mẹ̀kúnnù gangan, àwa tá a jẹ́ ọmọ Kóòtù Òjìrè, a ti mọ̀ pé aláwọn olórí lóòótọ́, ṣùgbọ́n àwa tá a jẹ́ mẹ̀kúnnù tí àwọn olórí ń sórí, wọ́n jẹ́ olórí fún wa, àwa náà nídìí ètò ààbò yìí látọwọ́ wa, ó sì wà lọ́wọ́ wa. Bó o la ṣe ń ṣètò ààbò ládùúgbò wa? Bó o la ṣe ń ṣètò ààbò níletò wa? Bẹ́ẹ̀ o la ṣe ń ṣètò ààbò nípínlẹ̀ wa? Ǹjẹ́ àwa náà ran ìjọba lọ́wọ́ nípa ètò ààbò? Ǹjẹ́ àwa náà ran àwọn kábíyèsí wa lọ́wọ́ nípa ètò ààbò? Ìdí nìyí tí a fi ń sọ fún gbogbo wa pé ọwọ́ gbogbo wa ni ètò ààbò wà. Ẹ jẹ́ kí àwa náà ṣe kíni, ká ṣe ojúlàlá kan fi sọ́rí. Mo ń padà bọ̀ wá lórí ètò ààbò. A ó padà wá
tọ́pìkì kan tó dá dúró pọ́nbélé náà ni ètò ààbò ló jẹ́. Tọ́pìkì kan tó dá dúró tó jẹ́ pé à ń yànnàná rẹ̀ fún wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ wa a rò pé ètò ààbò ó wà lọ́wọ́ ìjọba, a rò pé ètò ààbò ó wà lọ́wọ́ àwọn ọba. Lóòótọ́ ó wà lọ́wọ́ ìjọba, ó sì wà lọ́wọ́ àwọn ọba, ṣùgbọ́n èyí tó pọ̀ jù bẹ̀ ó wà lọ́wọ́ àwa tí wọ́n ṣe olórí lé lórí. Irú àkókò tá a wà yìí, gbogbo wa náà lájọ níṣẹ́ ṣe, torí tá a bá sọ pé ìjọba yóò gbà wá lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ má jẹ́ á parọ́ fúnra wa, irọ́ pọ́nbélé ní bẹ́ẹ̀. Bá a bá wá sọ pé àwọn kábíyèsí wa náà ni wọ́n yọwọ́ kò nínú òfin ohun tó ń ṣẹlẹ̀ lórí àwọn báńdíìtì yìí, irọ́ pọ́nbélé ló wà ńbẹ̀. Bí kò ṣe pé kí àwa tí a jẹ́ mẹ̀kúnnù kí a sì kíni kí a jókòó ká ronú wa wípé báwo ni a ṣe fẹ́ gbègbésẹ̀ lórí ètò ààbò. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tẹ̀ ń wò yìí, àwọn ò rí tiwa rò lákòókò yìí. 2027 náà ni wọ́n ń lé. Bó ni wọ́n ṣe tún fẹ́ di gómìnà, bó ni wọ́n ṣe fẹ́ ṣe second time, bó ni wọ́n ṣe fẹ́ ṣe third time, náà ni wọ́n ń lépa. Ẹni tó kù ní gómìnà tó fẹ́ di ààrẹ náà ló ní kálukú wọn lé. Wọn ò jẹ́ kí wọ́n rí tàwa tí a jẹ́ mẹ̀kúnnù rò mọ́. Ìdí nìyí tí a fi ń sọ fún wa pé ọwọ́ gbogbo wa náà ni ètò ààbò wà. Ẹ dákun, mo fẹ́ kí ẹ bá wa pín ètò yìí. Iléeṣẹ́ Koiki Media, bring it the work closer to your doorstep. Ẹ bá wa pín ètò yìí, pàápàá jùlọ gbogbo àwọn ìkànnì wa. A fẹ́ kí ẹ bá wa darapọ̀ mọ́ ìkànnì. Ẹ̀yin tẹ̀ tí ì lóore ọ̀fẹ́, tẹ̀ tí ì darapọ̀ mọ́ YouTube wa, a fẹ́ kí ẹ bá wa lọ síbẹ̀, kẹ́ ẹ lọ darapọ̀, kẹ́ ẹ jẹ́ mẹ́mbà YouTube yìí. A rọ gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Iléeṣẹ́ yìí a fẹ́ kí ẹ bá wa tún gbòwó bí ẹ ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, tí ẹ jẹ́ kó sú yín, tẹ̀ jẹ́ kó rẹ̀ yín nípa ìnáwó, nípa ìnára. Àtúnfẹ́ kẹ́ tún bá wa tẹ̀síwájú sí i. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ́ gbọ́ nǹkan tó ń lọ, iléeṣẹ́ yìí ó jẹ́ number 1 tí a mọ̀ pé kò sí ohun tó ń bọ̀ àbí kò sí ohun tó ń lọ tá ò ní gbọ́. Bóyá a ti wá nǹkan tá ò fẹ́ gbọ́ tẹ́lẹ̀, a ti wá àti tá a rí. Bá a bá délé iṣẹ́ Koiki Media, bring it the work closer, a ó rí pa bá pàdé níbẹ̀. Àtúndì ìrànlọ́wọ́ yín, Ọlọ́run yóò tún mọ fún yín lókun àtàgbára sí i. Ọba tí ń bùkún ẹ̀dá, tí ń bùkún ojú ọ̀run tí wọ́n fi ń jẹ, tí ń bùkún ìràlẹ̀ tí wọ́n fi ń mu, yóò tún mọ bùkún àpò yín. Gbogbo iléeṣẹ́ wa pátápátá, gbogbo ìkànnì wa, a fẹ́ kí ẹ mọ̀ bá wa darapọ̀ mọ́bẹ̀, kí ẹ jẹ́ ọ̀rẹ́ wa tímọ́tímọ́. Ẹ ti jọ̀rẹ́ wa tẹ́lẹ̀, ẹ tún bá wa polongo ẹ̀ sí i. Iléeṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní bàjẹ́, a ò ní táwọ́ ná, ìná ò ní tán lọ́wọ́ wa o. Níbi tá a ti ń mówó jáde, tá a fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè máa gbọ́ àwọn ètò lórí iléeṣẹ́ Koiki Media, bring it the work closer to your doorstep. Mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè, a ó rí i pé Ọlọ́run yóò tún mọ̀ sí kíni, yóò tún mọ̀ bùkún àpò wá sí i. Ọlọ́run yóò wọlá àánú oṣù yìí, yóò wọlá ibi tá a fi ń panú. Ìpè bá a ṣe ń fi bí panú là tún náwó jáde lágbára Elédùmarè. Ọlọ́run yóò tún mọ̀ bùkún àpò wa, ọwọ́ wa ò ní kàn sálẹ̀ àpò. Ẹ bá wa lọ sí lórí YouTube wa, kí ẹ bá wa subscribe sórí YouTube náà, lórí Instagram, lórí TikTok wa. Iléeṣẹ́ Koiki Media, bring it the work closer. Gbogbo ibi tí a ní ẹ̀ka sí, a fẹ́ kí ẹ mọ̀ bá wa ṣe kíni, kí ẹ mọ̀ bá wa gbé lárugẹ. Mo gbà á ládùúrà pé bẹ́ẹ̀ ṣe ń gbé lárugẹ, Ọlọ́run yóò máa gbé ẹrù tiyín náà níbi tó wúwo àti ibi tó kù sí láṣẹ Èdùmàrè. A ò ní gbà wá lákòókò nírú àkókò yìí. Mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè, ọdún ayọ̀ náà la ó ṣe, á ti bẹ̀rẹ̀ àwẹ̀ ní dáadáa. Mo gbà á ládùúrà pé ẹ̀mí wa ò ní yọ sọnù. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà, òun náà ni yóò parí ẹ̀ lágbára Èdùmàrè. Ohun tó ẹnìkọ̀ọ̀kan wá ní tó jẹ́ nǹkan ìbànújẹ́ nínú àgọ́ ẹnìkọ̀ọ̀kan wa, nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa, nínú ọgbà tí a ti wọnú oṣù Ramadan, oṣù Lẹ́ǹtì, tí ó jẹ́ ti Kìrìsìtẹ́nì, mo gbà á ládùúrà pé òkè ìṣòro wa yóò di pẹ̀tẹ́lẹ̀ láti Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí, ètò ààbò ó ṣe pàtàkì fún wa. Ètò ààbò ó ṣe pàtàkì fún wa.
tẹ́ bá wò ó gbogbo tá a wà lósìn á rí i pé gbogbo ẹ̀ ó dákẹ́ lọ rọ́rọ́rọ́, kò sí pé ọmọdé ń yọ̀ táwọn ọmọ kéékèèké nígbà náà lọ́hùn-ún àánẹ̀ bá díẹ̀. Àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo wa láti mọ̀ sí àwọn ìlú àpò tá lọ mú àpò tá fi ṣèlú táwọn á lù káàkiri pé oṣù Ramadan ti dé o, a ní láti jí sáàrè. Bó bá jẹ́ ti kìrìsìtẹ́nì náà ni àjọ ṣe é ni, ṣùgbọ́n lónìí ìjà ti bẹ́ẹ̀ mọ́. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ìyẹn náà ó tún di ìgbà míì, tọ́píìkì kan ni, odidi tọ́píìkì kan nìyẹn. Kí ló fà á tó fi mú kí ìyapa kó dé bá àwa ọmọ ẹ̀dá ènìyàn, pàápàá kìrìsìtẹ́nì àti mùsùlùmí? Ǹjẹ́ àjọ ńlájọ sí mọ́ bíi ti tẹ́lẹ̀, bí ìgbà ìwáṣẹ̀? Nígbà tí ò sí àwọn àjọṣe yìí mọ́, ó mú kí àwọn ìrìn àjò báńdíìtì kó wọlé sí wa lára. Tó bá síbi tí àjọṣepọ̀ bá tún tẹ̀síwájú bíi tìgbà yẹn náà lọ́hùn-ún ni, a rí i pé ìfẹ́ yẹn tó ti múnádóko ńgbà yẹn tó wá pé bẹ́ẹ̀ ni bá ṣe ń lọ, a rí i pé báńdíìtì ò lè ráyè wọlé sí wa lára. Ṣùgbọ́n nígbà tí ìyapa ti dé, ó mú kí ọ̀tá ṣe kíni, kí ọ̀tá rárí wọlé. Bó la ti wá fẹ́ pe ìfẹ́ padà? Odidi tọ́píìkì kan nìyẹn. Ọlọ́run yóò sì wà pẹ̀lú wa. Ẹ ṣé púpọ̀. Iléeṣẹ́ Koiki Media bring it up closer to your doorstep. Ó ń sọ fún wa pé ẹ ṣé o, iná ò ní tán lọ́wọ́ wa. Ó dìgbà, ibi láwọn mẹ́nu dúró fúnra àkókò yìí.